Mo kí wa kó àkókò yìí lórúkọ Jésù Kristi Olúwa. Oore ọ̀fẹ́, àánú, ojúrere, ìpamọ́, ààbò, ìpèsè, àánú látòkè wá, àlàáfíà tí kò ní òdiwọ̀n kó jẹ́ ìpín wa ní àkókò yìí ní orúkọ Jésù Kristi Olúwa. Mo gbàdúrà wípé ẹ̀mí mọ́ Ọlọ́run yóò túmọ̀ ọ̀rọ̀ rẹ̀ nínú ọkàn wa àti ayé wa. Yóò fún wa ní èdìdì ọ̀rọ̀. Yóò ràn wá lọ́wọ́ nípasẹ̀ ẹ̀mí rẹ̀ kí òye ọ̀rọ̀ rẹ̀ kó lè yé wa. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní àkókò yìí, mo sì fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ohun tí a ti bẹ̀rẹ̀ láti bí ọjọ́ mélòó kan tí a pè àkọlé rẹ̀ ní ọlọ̀tẹ̀. Ìdí tí màá sì fi tẹ̀síwájú ni pé ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ni mo ti rí gbà lórí ẹ̀kọ́ yìí tí mo wòye wípé kò ṣe nǹkan tí a kàn lè parí bẹ́ẹ̀. Ó yẹ kí a tún tẹ̀síwájú pàápàá jùlọ fún àǹfààní àwọn tó béèrè ìbéèrè kó má jẹ́ pé àwọn nìkan ni wọ́n ó gbọ́. Mo rántí pé ìkankan tí a fẹ́ wò lénìí tí ẹnìkan béèrè ni pé ǹjẹ́ ó ṣeé ṣe fún èèyàn kó jẹ́ ọlọ̀tẹ̀ kó má sì mọ̀? Ǹjẹ́ ó ṣeé ṣe fún ènìyàn láti jẹ́ ọlọ̀tẹ̀? Ọlọ̀tẹ̀ sí Ọlọ́run àbí ọlọ̀tẹ̀ sí adarí àbí ọlọ̀tẹ̀ sí ìpéjọpọ̀ kó má sì mọ̀? Ẹ jẹ́ kí n sọ láti ìsìn wípé ó rọrùn dáadáa fún ènìyàn láti jẹ́ ọlọ̀tẹ̀ kó sì má mọ̀ pé ọlọ̀tẹ̀ àti aṣòdì lòun. Ìdí sì ni pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ní ká kọ́kọ́ sọ wípé wọ́n jẹ́ olùgbèjà Ọlọ́run nígbà tí èèyàn bá wà tó bá wò pé ohun tó tọ́ lòun fẹ́ ṣe àbí ohun tó tọ́ lòun fẹ́ kó ṣẹlẹ̀. Ìgbésẹ̀ lè múyàn wọnú ọ̀tẹ̀ kó má mọ̀ nítorí pé ọkàn tó fi ṣe ó ṣe pàtàkì. Nínú ìwé Númérì orí 12 láti ẹsẹ̀ 1, ìwé Númérì orí 12 láti ẹsẹ̀ 1. Míríàmù àti Áárónì sọ̀rọ̀ òdì sí Mósè nítorí pé ó fẹ́ obìnrin ará Etiópíà. Wọ́n sì wí pé nípa Mósè nìkan ni Olúwa ti ń sọ̀rọ̀ bí? Kò á ti ipá wa sọ̀rọ̀ bí? Olúwa sì gbọ́ èyí. Mósè sì jẹ́ ọlọ́kàn tútù ju gbogbo ènìyàn tó wà lórí ilẹ̀ ayé lọ. Lẹ́ẹ̀kan náà ni Olúwa sọ fún Mósè pé Áárónì àti Míríàmù pé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta jáde wá sínú àgọ́ ìpàdé. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì jáde síta. Nígbà náà ni Olúwa sọ̀kalẹ̀ nínú ọ̀wọ́n ìkùùkuu, ó sì dúró ní ẹnu ọ̀nà àgọ́. Ó ké sí Áárónì àti Míríàmù, àwọn méjèèjì sì bọ́ síwájú. Ó wí pé ẹ gbọ́ ọ̀rọ̀ mi. Bí wòlíì Olúwa bá wà láàrin yín, èmi Olúwa máa fi ara mi hàn ní ojúran. Èmi a máa bá sọ̀rọ̀ nínú àlá. Ṣùgbọ́n èyí kò rí bẹ́ẹ̀ pẹ̀lú Mósè ìránṣẹ́ mi o. Ó jẹ́ olótìítọ́ nínú gbogbo ilé mi. Mo sì ń bá sọ̀rọ̀ ní ojúkojú, ọ̀rọ̀ yékéyéké tí kìí ṣe òwe. Ó rí àwòrán Olúwa. Kí ló wá dé tí ẹ̀yin kò ṣe bẹ̀rù láti sọ̀rọ̀ òdì sí Mósè ìránṣẹ́ mi? Ìbínú Olúwa sì ru sókè sí wọn. Olúwa sì fi wọ́n sílẹ̀. Nígbà tí ìkùùkuu kúrò lórí àgọ́ lójijì ni Míríàmù di adẹ́tẹ̀. Ó funfun bí yìnyín. Áárónì sì padà wo Míríàmù, ó sì rí i pé ó ti di adẹ́tẹ̀. Áárónì sì wí fún Mósè pé jọ̀wọ́ Olúwa mi, má ṣe ka ẹ̀ṣẹ̀ èyí tí àwa fi ìwà òmùgọ̀ dá sí wa lọ́rùn. Ẹ kí hallelujah. Ẹ rí i pé ibi tó parí ẹ̀ sí pé ìwà òmùgọ̀ ni. Ẹ wò ó, àti Mósè fúnra ẹ̀ ló gba òfin wá wípé àwọn ọmọ Ísírẹ́lì kan nínú wọn ò gbọdọ̀ fẹ́ àjèjì. Wọn ò gbọdọ̀ fẹ́ àjèjì.
wọn ò gbọ́dọ̀ fi ọmọ wọn fún wọn, wọn à sì gbọ́dọ̀ fẹ́ wọn láya. Kí wá ni Mósè rí tó lọ fẹ́ ará Ethiopia? Eléyìí ni Miriam àtàrọ́nù rí náà ní ẹgbọ́ adarí ni sádarí leléyìí. Ohun tí Mósè ṣe láàrin Ọlọ́run àtòun ló wà, ṣùgbọ́n kàtẹ́ wá ní ẹ̀ṣẹ̀ ní ẹ̀gbọ́n tán wí ni wọ́n ní ẹ̀gbọ́n náà. Ṣé Mósè nìkan lọ́lọ́run bá sọ̀rọ̀ ni? Ṣé kò bá wa náà sọ̀rọ̀? Ẹ jẹ́ kí n bi yín, ṣé n tí Mósè ṣe yẹn, ṣé n tí wọ́n ń bí ohun tán ń sọ yìí ṣó ní nǹkan kan ṣe pẹ̀lú nǹkan tó ṣe? So ó fi hàn wá wípé ohun tí wọ́n ń sọ lẹ́ni ohun tí wọ́n ti ń gbìn sínú láìmọye ọdún ni. Kí ni Mósè ṣe táwa náà ò lè ṣe? Wọ́n sì ti ń wá gbogbo ọ̀nà láti sọ̀rọ̀ ẹ jáde. Kété tí wọ́n rí ọ̀nà báyìí wọ́n ní Ọlọ́run ò tẹ̀ wá bá wọn sọ pé Mósè fẹ́ ará Ethiopia kò fẹ́ ará Ethiopia ó ní ẹ gbọ́. Mo ti ń wọ ọkàn yín ti pẹ́pẹ́, ọkàn aláìpé, ọkàn ẹ̀tàn, ọkàn ẹlẹ́tẹ̀ ló wà nínú yín. Kì í sọ̀kan àgùntàn tí ń tẹ̀lé olùṣọ́ líle. Ẹ ń wá ipò Mósè ti pẹ́. So ẹ wá rí ọ̀nà lẹ́wà wo ọ̀nà ilé. Èmi ò bá ń sọ̀rọ̀ lórí pé Mósè fẹ́ ará Ethiopia, ṣùgbọ́n pé ẹ sọ̀rọ̀ òdì pé sóun nìkan lolúwa bá sọ̀rọ̀. Olúwa ní pé ẹ gbọ́, òun nìkan ló ń bá sọ̀rọ̀. Ẹ̀yin tó kù àlá àti nání ojúkorojú ni òun òfòwé ń bá Mósè sọ̀rọ̀. Ṣé bí n tẹ́ fẹ́ gbọ́ nìyẹn? Olúwa ló Mósè fún rẹ̀ ò tẹ̀lé sọ nǹkan kan, kò ní dáhùn. So ìdìtẹ̀ ní àwọn tó ń ṣe lójú tiwọn, wọ́n ń ṣe nǹkan rẹ̀ ni. Wọ́n fẹ́ gbèjà Ọlọ́run. Wọ́n fẹ́ jẹ́ kí Mósè mọ̀ wípé wá o ti ta sí àgẹ̀rẹ̀ o. Ṣùgbọ́n ẹ wo ibi tán gbé gbà. Ṣé bẹ́ẹ̀ rí i pé ohun tí wọ́n ń sọ, ohun tí wọ́n fẹ́ ṣàtúnṣe, ọ̀rọ̀ ẹ̀kọ́ náà ń sọ lẹ́nu. Ọ̀rọ̀ ẹ̀kọ́ náà ń sọ lẹ́nu. Mósè fóbìnrin àjèjì, wọ́n ní ṣé Olúwa ṣé ó nìkan lọ́lọ́run bá sọ̀rọ̀ ni? Ṣé n tán bí wọ́n ní ọ̀tẹ̀ ní à ń gbà táwọn èèyàn sì ń wọnú ẹ̀ wọ́n mọ̀. Ṣé ẹ rí ìdí nìyí ará nínú Olúwa ká gbọ́dọ̀ ṣe àkóso ọkàn wa dáadáa. Ọkàn ènìyàn burú ju ohun gbogbo lọ. Ọkàn wa ó nílò ká ṣe àkóso ẹ̀ dáradára. Tí a bá ṣe àkóso ọkàn wa dáradára, ọkàn yóò fún wa ní ìṣòro tí ó pọ̀, yóò kó wa sínú wàhálà tí ó pọ̀. A ó wọnú ọ̀tẹ̀ tá a sì ní mọ̀. A ní mọ̀ pa ti wọnú ọ̀tẹ̀, a ní mọ̀ pa ti dìtẹ̀. Bíbélì sọ nínú ìwé Òwe orí 4 ẹsẹ̀ 23, ó ní ju gbogbo nǹkan tó kù lọ, pa ọkàn rẹ mọ́ nítorí òun ni orísun ìyè. Ju gbogbo nǹkan tó kù lọ, pa ọkàn rẹ mọ́ nítorí òun ni orísun ìyè. Ṣé rí ọkàn yìí ó ṣe pàtàkì o. Ohun tí a bá sì gbà láàyè nínú ọkàn wa, òun ni ó ṣàkóso ayé wa. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ ìgbésẹ̀ tí wọ́n ń gbé dá, ṣùgbọ́n ọkàn wọn ò dára. Òun ló máa ń mú iṣẹ́ àtúnṣe di iṣẹ́ ọlọ̀tẹ̀. Àtúnṣe la fẹ́ ṣe. Ẹ wo àwọn tó máa ń jìjàgbara. Kò yẹ kó wo èpo wọn. Wọ́n ṣèjọba dáadáa. Wọ́n gbówó orí. Ibo ló máa ń padà sí? Ibo náà máa ń padà sí? Ọ̀pọ̀lọpọ̀ wọn tí ìjọba ọ̀hún mú tí wọ́n fi wọ́n ń so lórí ibìkan àbí ibòmíì, kí ni wọ́n padà dì? So ọkàn ó ṣe pàtàkì. Paul sọ nínú ìwé Róòmù orí 12 láti ẹsẹ̀ 1, ó nítorí náà mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ará, kí ẹ̀yin kó fẹ́ra yín fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́ ìtẹ́wọ́gbà. Èyí ni iṣẹ́ ìsìn yín tí ó tọ̀nà. Ó ní kí ẹ má ṣe dára yín pọ̀ mọ́ ayé yìí, ṣùgbọ́n kí ẹ paradà láti di tuntun ní èrò inú yín. Ẹ di tuntun nínú èrò inú yín kí ẹ̀yin kó lè rí ìdí ìfẹ́ Ọlọ́run tí ó dára, tí ó sì ṣe ìtẹ́wọ́gbà, tí ó sì pé. Ẹ di tuntun nínú èrò yín. So èrò wa ṣe pàtàkì. N tó ń ṣẹlẹ̀ lọ́kàn wa ṣe pàtàkì.
Ará nínú Olúwa, bẹ́nìkan bá ń ṣe nǹkan tí ò yé wa, èèyàn máa ń kọ́ láti kọ́kọ́ dákẹ́ ni o. Bó o bá yára láti tètè ríran kó o gbọ́ nǹkan, jẹ́ kí ìfèsì rẹ jẹ́ kó yàtọ̀, jẹ́ kó lọ́ra. Kì í ṣe gbogbo ohun tójú bá rí lẹ́nu ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ tó ti gbé ìgbésẹ̀ àtúnṣe pé kò ṣe dá, ẹrúgbà kò ṣe tó tán, kò ṣe. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti wọnú àṣìṣe lọ. Ọ̀pọ̀lọpọ̀ lórí ìgbésẹ̀ àti ṣàtúnṣe wọ́n padà di ọlọ̀tẹ̀ sí Ọlọ́run àti sí ènìyàn. Pọ́ọ̀lù ní wo ohun tó ṣe pàtàkì ni pé èrò inú yín gbọ́dọ̀ di tuntun. Ẹ gbọ́ nǹkan tí orin Dáfídì sọ ni. Orin Dáfídì, orin Sáàmù, orí 19 ẹsẹ̀ 14. Ó ní jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti àṣàrò ọkàn mi jẹ́ ìtẹ́wọ́gbà ní ojú rẹ, ìwọ Olúwa àpáta mi àti olùdáǹdè mi. Jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti àṣàrò ọkàn mi, n tí mo ń rò lọ́kàn. Ẹ wo tí Mósè àti Áárónì àti Míríàmù gbé jáde. Ẹjọ́ só nìkan l'Olúwa ń bá sọ̀rọ̀ ni. Ẹjọ́ kí la gbé? Kí la jù? Kí ni Mósè ṣe? Kí ni wọ́n wí? Ṣé bí n tó yẹ kán bí ni pé bàbá ẹ̀yin náà lẹ máa kọ́ wa pé ọ̀rọ̀ yìí bó ló ṣe wá jẹ́. Wọ́n ní só nìkan l'Ọlọ́run bá sọ̀rọ̀ ni. Ẹ gbọ́ sọ̀rọ̀ yẹn jọra wọn. Ìgbésẹ̀ ọlọ̀tẹ̀ ó sì ti ń gbìn sínú, kì í ṣe ní kì í ṣàná. Ní tí wọ́n ń gbìn sínú ó ti lè gbà wọ́n tó bí ọdún 3, 4, 5, 6, 7, 8. Ó sì yẹ kán sọ̀rọ̀ jáde pé bàbá nǹkan kan wà tí ò yé wa. Nígbà tí ọ̀pọ̀lọpọ̀ wa bá ń sọ̀rọ̀ sí àwọn adarí, àwọn olórí àbáwọn míì láwùjọ, ṣó o sì ń ṣàṣàrò ọkàn rẹ. Nígbà tí nǹkan ò bá yé wa nípa ìgbé ayé ẹlòmíì, ṣó o sì ń ṣàṣàrò ọkàn ẹ. Nítorí pé gbólé ní gbà á lọ́la. Ojú ọ̀nà bí ò bá tẹ̀ fọ́ yóò máa wo bàbá yìí o. Nítorí pé nígbà tá a bá ṣàṣàrò ọkàn wa, ẹnìkan ra mọ́tò, o ò mọ bó ṣe rà. Wá dìde òní lẹ́yìn ọdún kan ló ní méjì, kí ló tẹ́ rà? Mọ́tò tó jẹ́ àlòkù ni àbí ó tẹ̀ lọ jí gbé ni. Nígbà tí ò yé ọ, tí nǹkan ò bá ti yé èèyàn máa ń béèrè ni àbí kó farabalẹ̀. Má jẹ́ kí èròkérò kó ṣe àkóso ọkàn wa. Nígbà tí a bá ti gbé èròkérò láàyè nínú ọkàn wa, yóò sọ wá di ọlọ̀tẹ̀ láàárín àwọn èèyàn. Bí nǹkan ò bá yé wa, èèyàn máa ń farabalẹ̀ ni. Èmi wòye pé Míríàmù àti Áárónì wọ́n bá ti tọ Mósè lọ pé bàbá báwo lọ̀rọ̀ yìí ṣe jẹ́? Ṣùgbọ́n ohun tó ń lọ nínú wọn ni wọ́n gbé jáde. Ohun tó ń bẹ lọ́kàn wọn ni wọ́n gbé jáde. Ará bàbá alátúnṣe, olùgbèjà Ọlọ́run. Ṣó sì dẹ lójú pé bó ṣe ń gbé ìgbésẹ̀ yìí ó jọ mọ́ t'Ọlọ́run? Ṣó dẹ lójú pé ó jọ mọ́ t'Ọlọ́run? Ẹni pásítọ̀ yín kówó jẹ nítorí pé ó ra mọ́tò. Ṣó sì dẹ lójú pé bẹ́ẹ̀ lórí? Ṣó dẹ lójú? Ṣé tán bá wádìí lọ tán bá wádìí bọ̀, sójú ò ní padà tì ọ́? Ọ̀parọ́ márákùnrin rẹ̀, ọ̀parọ́ márábìnrin rẹ̀. Ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nítorí pé n tó ń ṣẹlẹ̀ ò yé ọ, ó sì farabalẹ̀ láti béèrè. Bàbá ti wá sọ nǹkan kan, ọ̀nà Èkó ni wọ́n béèrè, ọ̀nà Kútọ̀nù ló ń sọ. Nítorí pé ọkàn ẹ ti lọ, ọ̀rọ̀ ẹlẹ́kejì ó ti di ìpèníjà fún ọ. Ohun tọ́lọ́run ti pàṣẹ ẹnìkan ṣo ṣe. Mo tẹ̀ máa ń rí ọ̀pọ̀lọpọ̀ nígbà tí ó yá ìránṣẹ́ Ọlọ́run ló sọ̀nà ní ká gbàdúrà ṣá ní àdúpẹ́ lọ́wọ́ bàbá wa. Ṣùgbọ́n mo fẹ́ fi yé yín pé àwọn tọ́lọ́run ń lò nínú ìpéjọpọ̀ apọ̀ o. Àwa kan lè láǹfààní láti má máa sọ̀rọ̀. A lè láǹfààní láti má máa wá síwájú láti máa gbé gbòǹgbò sẹ́nu. Ṣùgbọ́n Olúwa ń lo àwa náà. Ta ló béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ sà? Ta ló béèrè ọ̀rọ̀? Wọ́n ní o gbàdúrà sọ rẹ. Òní ọdún kẹta ni nígbà tẹ lórí ọ̀fẹ́ láti lọ ìlú òyìnbó, láti lọ ìlú kinní kan, ẹ pàdé adájọ́ kan. Ní gbàdúrà sọ rẹ.
ṣé ká lè mọ bó ṣe tó ọlọ̀tẹ̀ ìwọ náà sáfẹ́ fi rẹ̀ hàn èrò ọkàn wa ò jẹ́ agbádùn àfi káwọn nǹkan ṣe sọ̀rọ̀ yìí so ó rọrùn fún ènìyàn láti wọnú ọ̀tẹ̀ lọ kó má sì mọ̀ ìdí ni pé tí ẹnikẹ́ni bá ti wà tí ò bá ti ṣe àkóso èrò ọkàn ẹ̀ tó jẹ́ ìṣerere ẹlòmíì wàhálà ló máa ń dá sí ọlọ́kàn ẹni tí ẹlòmíì bá ń ṣe ìpèníjà àti wàhálà ìrora ló máa ń mú wá fún ọ nígbà tẹ́nìkan bá ń jẹ́rìí táwọn èèyàn ń yọ̀ ìbànújẹ́ ló ń fún wọn nínú ọkàn sísàkóso èrò ọkàn wa jíjẹ́ tuntun nínú èrò wa ó ṣe pàtàkì o ẹnikẹ́ni tí ò bá ti lè ṣàkóso èrò ọkàn rẹ̀ ẹ jẹ́ kẹ́nìyẹn gbà pé yóò di ọlọ́tẹ̀ yóò dọlọ́tẹ̀ ọ̀rọ̀ sì dùn sọ ṣùgbọ́n ọ̀rọ̀ dàbí ẹyin ni bó bá ti bọ́ sílẹ̀ tán kò ṣeé kó mọ́ o ó ti sọ̀rọ̀ gbùràgbùrà bọ̀dá ọlọ́rọ̀ àti ọlọ́rọ̀ ó mọ̀rọ̀ sọ gbogbo tó sọ náà wọ́n yẹ gbogbo ẹ̀ wò wọ́n rẹ̀ yọ kan mú nínú ẹ̀ bóun lòdodo wọ́n wádìí ẹ̀ lọ wọ́n wádìí ẹ̀ bọ̀ wọ́n dá padà sórí ẹ̀ nígbà tó ní lè ní sùúrù tó lè ṣe àkóso èrò ọkàn ẹ̀ ṣíṣàkóso èrò ọkàn wa jẹ́ ìrànlọ́wọ́ fún wa láti má di ọlọ̀tẹ̀ ara mo fẹ́ bẹ̀ wá ní àkókò yìí ká bẹ̀ Ọlọ́run pé Olúwa èrò ọkàn mi ràn mí lọ́wọ́ jẹ́ ń di tuntun nú èrò mi má jẹ́ ń rèrè kèrò Ọlọ́run bíbélì láti inú èèyàn wá ní èròkèrò tí máa ń jáde àgbèrè gbogbo nǹkan ò lè ṣàkóso èrò ọkàn ẹ lórí obìnrin tó ń rí lórí ọkùnrin tó ń rí lórí owó tó ń rí àti dọlọ́tẹ̀ Olúwa jọ̀ọ́ ràn wá lọ́wọ́ ràn ọwọ́ fún wa ní ọkàn tuntun fún wa ní àyà tuntun ràn ayé wa lọ́wọ́ pé láti àsìkò yìí lọ Ọlọ́run gbogbo èrò wa ìgbésẹ̀ wa kò ní jẹ́ ìgbésẹ̀ ọlọ́tẹ̀ Ọlọ́run ohun gbogbo tí ò yé wa ẹ máa fi yé wa Ọlọ́run oore ọ̀fẹ́ yín yóò máa pọ̀ sí fún wa o ẹ ràn wá lọ́wọ́ Ọlọ́run a ò gbọ́dọ̀ jẹ́ ọlọ̀tẹ̀ o a ò gbọ́dọ̀ jẹ́ aditẹ̀ ẹ ó máa ràn wá lọ ní gbogbo ọ̀nà láti jẹ́ ìpín yín Ọlọ́run á gbéga nítorí pé ti gbọ́ ní orúkọ Jésù Olúwa ní àgbàdúrà àmín.